ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ àwọn ẹ̀sìnkú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí gbọ́ yín láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ti fásitì ìpínlẹ̀ Èkó ni ó jáwé olúborí nínú ìdíje National Interfaculty Competition. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ajé sọ pé ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Àtíkù Abubakar kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti sọ pé iṣẹ́ àkànṣe ojú ọ̀nà Èkó sí Calabar jẹ́ ọ̀nà àti kówó jẹ. ìjọba ìpínlẹ̀ Akwa Ibom ti bẹ̀rẹ̀ sí ní pín káàdì oúnjẹ ọ̀fẹ́ fún àwọn aláìlera èèyàn káàkiri agbègbè aṣòfin mẹ́ta ní ìpínlẹ̀ náà. báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ajé pàṣẹ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ láti bẹ̀rẹ̀ sí ní yọ ìdá 0.5 owó ààbò lórí gbogbo ìnáwó orí ẹ̀rọ ayárabíàṣá lórílẹ̀-èdè yìí. ilé-iṣẹ́ ìjọba orílẹ̀-èdè India ti ṣèlérí láti ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ìlera lórílẹ̀-èdè Nàìjíríà. àjọ tó ń rí sí ìwà ọ̀daràn ọrọ̀ ajé àti ìṣúná owó ìyẹn EFCC ti mú àwọn òṣìṣẹ́ àgbà mẹ́fà ti àjọ ẹ̀ṣọ́ ààbò àti ti ààbò ara ẹni làbò ìlú ìyẹn Nigerian Security and Civil Defence Corps fún ẹ̀sùn jìbìtì owó bílíọ̀nù 6 náírà. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Ajé kọ ìdínkù ìdíyelé owó iná mọ̀nàmọ́ná tí àwọn oníbàárà ń san. ẹgbẹ́ ìràpadà àwọn ènìyàn ìyẹn the People's Redemption Party ti kìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé gbígba orílẹ̀-èdè Amẹ́ríkà àti ti Faransé láàyè láti kó ibùdó ogun wọn kúrò ní orílẹ̀-èdè adúláwọ̀ lọ sí orílẹ̀-èdè Nàìjíríà yóò mú ìrẹ̀wẹ̀sì bá agbára ààbò orílẹ̀-èdè yìí. ènìyàn 6 kú tí 8 sì farapa yánnayànna lálẹ́ ọjọ́ Àìkú níbi ìkọlù àwọn ọ̀daràn tó wáyé ní agbègbè gúúsù ìjọba ìbílẹ̀ Ṣàǹká ní ìpínlẹ̀ Kaduna. ọ̀mọ̀wé ẹlẹ́sìn mùsùlùmí kan Usta Abubakar Muhammad ti ké sí àwọn obìnrin mùsùlùmí pé kí wọ́n máa dáàbò bo ìbálé wọn láti lè fa ìgbádùn àti èrè párádísè ayérayé fún wọn. àwọn olùgbé agbègbè 10 ní ìjọba ìbílẹ̀ Gíwá ní ìpínlẹ̀ Kaduna ti sá kúrò ní ilé wọn nítorí iṣẹ́ ibi tí àwọn ọ̀daràn ṣe ní agbègbè náà. àjọ EFCC ti sọ pé àwọn yóò fi ìyà aláìláàánú jẹ gbogbo àwọn tí wọ́n di ọ́fíìsì mú tí wọ́n sì jí owó ìjọba. ọwọ́ ṣìkún àwọn ọmọ ogun Niger ti mú ògbóǹtarìgì ọ̀gá àwọn ọ̀daràn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n mọ̀ sí Kàchálà Máìdájí nítòsí ààlà ìlú Iléla ní Niger. àwọn olórí ẹgbẹ́ Hamas ti sọ pé àwọn ṣetán láti kọwọ́ bọ ìwé àdéhùn láti dáwọ́ ogun dúró ní ẹkùn Gaza lẹ́yìn tí Israeli pinnu láti ṣe ìkọlù sí ìlú Rafah. orílẹ̀-èdè Faransé ti fi ìfarajì wọn hàn láti mú ìbáṣepọ̀ tẹ́lẹ̀ rí pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà gbòòrò sí i pàápàá jùlọ láti kojú ìṣípò àti gbígbé ènìyàn tí kò bófin mu. ó lé ní 20 olórí ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Abia tí wọ́n ti fi ipò wọn sílẹ̀ láàrin ọjọ́ 7. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ajé fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n jí àwọn arìnrìn-àjò kan gbé ní Ìlíṣàn agbègbè Ìpẹ́rù ní ojú ọ̀nà Ṣàgámù sí Benin tí ọ̀kan sì ti kú lára àwọn arìnrìn-àjò náà. àwọn olórí ẹgbẹ́ òṣèlú PDP ti agbègbè gúúsù ìwọ̀ oòrùn pàdé lọ́jọ́ Ajé ní ìlú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jíròrò ṣáájú ìdìbò gómìnà tí ó wáyé ní oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ondo. ilé-ẹjọ́ gíga ti olú ìlú àpapọ̀ ti pàṣẹ fún àjọ EFCC láti san mílíọ̀nù kan náírà fún oníṣòwò kan Emmanuel Yashim gẹ́gẹ́ bí owó ìtanràn fún ẹ̀sùn ìrúfin sí ẹ̀tọ́ ohun ìní ẹni. ẹ̀ka ìṣàkóso ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti olú ìlú àpapọ̀ sọ pé àwọn ti ṣetán láti dènà ohun tí ó lè fa omíyalé fún
àwọn olùgbé agbègbè olú ìlú àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára ẹ̀ máa yáṣẹ́. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá o ẹ jájọ gbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú